A beautiful name. Oh, there. Wow. Oh, wow. Ẹjọ́ bá dá ẹmu la ló sí ó wà bàjẹ́. Ṣé ìwọ orí bébí tá a ti ń sọ̀rọ̀ yìí ó open tó ṣe jẹ́ ká jáde bóyá ká lọ sọ́dọ̀ mi ká lọ máa sọ. Ìjọ má bínú wá dúró dèèyàn bí báyìí. Tó ń sọ yẹn bí mi nú. Ṣé mi tí mo jókòó tí ẹ̀mí ń ṣèyàn bébí tí máa gbé jáde máa bẹ́ẹ̀ ṣeré ọwọ́ wọ́n á gbádùn mi inú ẹ̀ dùn. Dúró náà. Ṣé gbogbo nǹkan tí ọkùnrin bá rí ló máa ń kẹnu sí? Lóòótọ́ kìí ṣe gbogbo nǹkan tọkùnrin bá rí ló máa ń kẹnu sí. Ṣó yẹ ẹ́ sìn bẹ́ẹ̀ mi ṣe rí ẹ kì í ṣe love at first sight love at all sight ni gbogbo ṣó rí ọmọ tá a bá rí tá a bá kọnu sí kó mọ̀ pé òun dùn láì wo mìíràn ṣó yẹ ẹ́ sìn kó mọ̀ pé òun fine and I'm not a failure I mean business when I mean business I'm talking about business mo fẹ́ gbé ẹ lọ ṣó yẹ ẹ́ sìn. Ṣó rí ẹrù tó ń wò yìí ó wúwo gan-an ẹrù ẹlẹ́rù ni kò ń ṣe ẹrù ẹ̀. Mẹ́nu kó ń bẹ̀ Superman lọ́mọ èmi tó ń wo Superman ni ntí mo ń rú òdẹrùn afáró yìí mi fún ẹ mo ń rú tó burú jù kí ni problem ẹ ẹrù kékeré lágọ̀ọ́ lèmi gangan máa ń wà. ṣé wàá rí méjì lọ́rọ̀ obìnrin sọkùnrin either no or yes abáròbìnrin tó sọ yes oríire ló fi ṣe tó ráwà bá ṣe ọwọ́ tó bá dẹ̀ sọ náà kò dé mọ́bẹ̀ tó bá ṣojú bẹ́ẹ̀ lọ akọ lábùkù àdánù Ọlọ́run ní tẹ́ ẹ. Ọlọ́run ìjọba bìíní jọ. Ǹjẹ́ a lọ ń bo la máa lọ ń sìn ká lọ jáde. Okay, kò sí problem. Ṣé. But ọ̀dọ̀ mi náà máa lọ ṣá o. Ilé ẹ kò sí wàhálà ibi tó bá wù ẹ́ kó o gbé mi lọ. Torí ìgbà tí mo ti jí láàárọ̀ mo ti mọ̀ pé oorun ayọ̀ ni mo sùn lánàá mo dẹ̀ jí síre. Kò sí wàhálà. Ilé ẹ̀ la máa lọ lóòótọ́. Orogo. Kí ni máa ṣe báyìí sí ti lọ? Mo lọ báyìí. Ẹ jọ̀ọ́ ẹ wá o. Arákùnrin, kí ló ṣẹlẹ̀? Àǹtí. Ẹ gbà mí o. Iṣẹ́ ni mo dúró sí beach bus stop yẹn ni. Mo ń dúró de ọ̀kadà tó máa gbé mi lọ sí lọ́ọ̀rẹ́ mi. Àwọn bọ́ìsì kan lórí ọ̀kadà wọ́n já báàgì tí mo gbé dání wọ́n já gbà lọ́wọ́ mi. Wọ́n dẹ̀ sá lọ mo lè lé wọn mú. Inú báàgì yẹn owó mi wà ń bẹ̀ inú báàgì yẹn náà ID card àti àdírẹ́sì ibi tí mo lọ inú bẹ̀ ló wà kí ni màá ṣe ń sìn fi lọ. ẹ ti lọ bọ́ nìyẹn ó dẹ̀ ti fi yín lára. ṣé bẹ́ẹ̀ kò ṣe rí nìyẹn. tẹ bá wà ní ìlú àkáwọ́ wọ́n máa ń káwọ́ sápò ni. kí ni màá ṣe báyìí sí kí ni màá ṣe. ẹ ń bolẹ̀ ní ẹ̀ lọ́nà. iwájú ṣe lọ ẹ̀yàn ṣe padà sí mo ò tiẹ̀ mọ ibi tí mo wà báyìí sí àmì inú báàgì àdírẹ́sì ibi tí mo lọ inú báàgì yẹn ló wà bọ̀ ọ́ ní pé Súlè ní area yẹn náà. Súlè rẹ̀ ní gbogbo bíbà yìí. Súlè la wà báyìí. Àdúgbò Marshall area yẹn wà tí bá lè gba area Marshall yẹn kọjá mo lè rántí ibi tí mo ń lọ. ẹ ní sùúrù àwa nǹkan ṣe tì ẹ gbọ́. èèyàn tí mò ń dúró de àti débẹ̀ yẹn sí báyọ̀ ó lè jẹ́ ká fi ilé ìsìjọ mi náà ìjọ mi èmi la máa ṣe níjọ́ tá a bá rí bí báyìí níbi wọ̀nyí I don't do unfinished business and ebẹ̀rẹ̀ kí n ṣe oníṣẹ́ àfẹn tó bá forí tì lọ. o kì í ṣe unfinished business. yà á ṣe é sí. kò sí wàhálà nǹkan yìí. jẹ́ lọ freshen up mọ́mọ́. ìwọ ló máa wá bẹ́ẹ̀ wò fún sorry.
Ta ni ẹ? Jimmy. Ilẹ̀kùn wà ń ṣiṣẹ́. Daddy. You go stop kini. Ẹ jẹ́ kó máa mú ẹ lára. Mo ti sọ fún ẹ kó má máa pè mí daddy àbí báwo ṣe ń pè ẹ́ ní like ẹ. Yóò wá ní ìtẹ̀wọ̀ yìí. Ó ṣe wọ ṣòkòtò stop aṣọ tó wọ. Maria wàhálà ẹ pọ̀. Tí ẹ̀ mú bò mo ti bẹ get àwọn materials kan. Material. Orí tó máa suit skin ẹ̀. Wà á fi rán kaftan. Ó láì wàhálà ṣá. As daddy náà, ohun tó bá dúró síwájú pit, wà kó máa yọ. Orí kó fine. Ó láì Maria. Ọ̀rọ̀ gbogbo yín ó ń sú mi. Nǹkan tí ẹ fẹ́ kéèyàn ṣe àbí kó dà òun lẹ́yìn máa emphasize lórí. Kò sí kankan ní tó béèrè pé kí lèèyàn fẹ́ ṣe fúnra rẹ̀. Ilé yóò dá náà. Bẹ́ẹ̀ ni pásọ̀ lọ́wọ́ announce kan lẹ́yìn mi tí ó sọ fún mi. Lẹ́yìn mi ti decide made up my mind mo ń lọ sẹ́kọ̀ọ́. Mo fẹ́ lọ jókòó because mo ní ìgbàgbọ́ pé ó yẹ kéèyàn rí orí ọ̀fẹ́ láti mọ ohun tọ́lọ́run fẹ́ kó ṣe àbí kó dà gan fúnra rẹ̀. Èkó. Kí ló ń ṣe mí? Máa lọ dúró fúngbà díẹ̀ quiet moment pẹ̀lú Ọlọ́run kọ́ lọ́run sọ fún mi nǹkan báyìí lòun fẹ́ kí n ṣe màá dé lè mọ̀ bóyá mo fẹ́ di pastor or not. Ṣé Èkó wá jẹ́ ibi tí èèyàn ti ń gbàdúrà ni? Ó sì lè gbàdúrà mi báyìí bó jẹ́ àwẹ̀ ọjọ́ 3 sí 2 pẹ̀lú àdúrà. Ó ní ìdá ti lọ sẹ́kọ̀ọ́. Mo ti decide máa lọ sọ́dọ̀ cousin mi lẹ́kọ̀ọ́. Jimmy, ṣé o ò gbàgbé ọ̀rọ̀ Jónà nínú Bible? Tọ́lọ́run ní kó gba báyìí tó lọ gba bòmíì. Àti pé ta ni cousin ẹ̀ tó wà ní Èkó ṣé ẹni tí mo mọ̀ ni? Túndé lórúkọ ẹ ò mọ̀ but it's okay. Born again dẹ̀ ni. Well, yẹn mí nà mí. Kí ló wá fẹ́ lọ ṣe ń bẹ̀? Bible ní ká má wà unequally yoked pẹ̀lú unbelievers. Ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yoke ló tún ti bọ̀ sí. Tàbí ọ̀rọ̀ yoke mo fẹ́ tán tèmi ní bọ̀. Hello. Báwo ni Jídé? Ṣó ń dùn? Ṣé ń lọ? Okay, mo tiẹ̀ ti ń try number láàárọ̀ láti bẹ́ẹ̀ sọ̀rọ̀. Nẹ́tíwọ̀kì yẹn mi. Hello, kí ló rí? Mo fẹ́ rí ẹ very very important. Báwo la ṣe lè ríra? Kì í ṣe nǹkan tá lè máa sọ lórí set náà. Ṣùgbọ́n ó dàbí pé tí mo ṣe ń wò ní bíi 3 months ago. Mi rí nǹkan oṣù mi. Ó lákàn mi bẹ̀. Mo wà responsible fún àtọ́, mo ti sọ fún èmi kan mo lóyún. O rí period kí ló lákàn mi. Try kó wá period. Nígbà tí ṣe pé oríyàn kankan pẹ̀lú mi láti jọ ta tí ń go àbọ̀ boy. Mo ti sọ fún ẹ pé èmi kan mo lóyún yẹn. In fact, pé mẹ́ta ta wà 3 of us sàn. Bàbá tó ń lo V-boot yẹn. Òun ló fún ẹ lóyún mi ò mọ̀ nípa tó bá fẹ́ yọ wá gbowó lọ́wọ́ mi màá fún ẹ lówó. Wà lọ yọ ọ̀bọ̀ tí ò bá ní ó yọ kí ni. Àbọ̀bọ̀ yìí ṣó fẹ́ pa mí ni. In fact mo wà in a meeting lọ́wọ́ yìí sí mo ò tẹ̀ lè gbọ́ gbogbo tó ń sọ yẹn kò tiẹ̀ yé mi mọ́ mo ò tẹ̀ understand. Má bà mí lọ́wọ́ mo èmi kọ́ mo lóyún yẹn so kó wá ẹni tó lóyún lọ síwájú kò sí tó kàn mí mọ́ and for your information má pe nọ́mbà yìí mọ́ má tiẹ̀ pe nọ́mbà yìí mọ́ àtọ́ mo tẹ̀ má in fact mo máa change nọ́mbà yìí. The power of mercy. This is nice. Brand yourself. Mo fi ébù lórúkọ Jésù. Mo fi ébù lórúkọ Jésù. Jimmy! Ṣé nǹkan tí Jimmy ṣe fẹ́ lọ sí Èkó lélẹ̀? Jimmy! Kí ló dé tó ń bá lọ báyìí? Jimmy kí lélẹ̀? Bá àwọn kìíní jáde. Kí ló tó náà tún gbogbo tó báyìí? Torí nǹkan tó ṣe fẹ́ lọ sí Èkó nìyí. Ta ló sọ fún ẹ pé torí nǹkan ṣé o mọ bóyá jẹ́ ìmọ̀ sọ fún ẹ kẹ́mi mo ní? Jimmy,
ṣèṣù lélẹ́yìí má má gbèsù láyé. bẹ́ẹ̀ ni mo ti sọ fún ẹ kó má máa tún nǹkan mi lẹ́yìn mi ò láìpẹ́ báwo lè máa tún bá ohun tí mo gbé síbẹ̀ ni. pastor to be daddy church. Maria stop ẹ anyway èmi ń lọ náà mò ń lọ. Jimmy Jimmy má má gbèsù láyé. Familiar. Really? Well, Tunde Sobowale. The famous producer. Yes. Mo ti máa wo fíìmù yìí gan. Ṣé lẹ́yìn lẹ ṣe Living on the Edge àti Ọmọ Ayọ̀. Very nice. Mo máa ń ka interviews in any papers and you know. Inú mi dùn láti meet ẹni tó like iṣẹ́ mi. Torí wọ́n máa ń sọ pé iṣẹ́ mi wà controversial. Ó ti o wọ́n máa ń gbádùn fíìmù yìí gan. That's nice. Ẹ wo mo ní àbúrò mi kan tó like láti participate ní àwọn film productions. Mi ò mind ẹ bá lè help ẹ and his name is Jimmy. That's good. Olórúkọ àbúrò mi ni. See? Anyway, nǹkan tí máa ṣe máa fún nọ́mbà mi so anytime tí ẹ bá ti pàdé ẹ lè fún kó pè mí. Ẹ lè fún mi ní notes, you know, with your signature, at least, you know, tell me, introduce it, see one or two producers. I really appreciate it. In actual fact, ẹ̀yin gan ò bàjẹ́ náà torí kò tí ẹ ń ṣe skin colour yìí náà ó dùn àti pé ojú yín gan fine stature yín gan pààyàn ni. Ẹ má tease me. ẹ̀rín yẹn gan ó wà ó dùn mọ́ mi. Ẹ má tease me. Sorry, I'm not being more carried away in my sorry. Àbúrò mi kan bọ̀ láti Ìbàdàn yẹ kí n lọ meet ẹni bus terminal. But ẹ máa wá síbi gan àbí? Àpàdé. Ẹ ṣé gan.